ẹ káalẹ́ ẹ káàtún rọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi wọ́n yín ní àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ti búra fún arábìnrin Esther Watson Jack gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ìjọba àpapọ̀. Ayẹyẹ náà ṣáájú ìbẹ̀rẹ̀ ìpàdé ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè lábẹ́ alága tí í ṣe ààrẹ Bọ́lá Tinubu ní ọjọ́ Ajé yìí. Akọ̀ròyìn wa ní ilé ìjọba Musbau Danwa jábọ̀ ìròyìn wípé arábìnrin Watson Jack gba ipò náà lọ́wọ́ arábìnrin Fọláṣadé Yẹmí Ẹ̀sán tí ó ń fẹ̀yìntì kúrò nídìí iṣẹ́ ìjọba lẹ́yìn ọdún márùn-ún ní ipò gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀. Ní àwùjọ wa tó jẹ́ ayé òde òní, ó yẹ kí àwọn ọ̀dọ́ máa ṣe ìdàgbàsókè ọgbọ́n àtinúdá wọn láti lè dá dúró fúnra wọn àti láti lè máa dá sí ìgbéga àti ìdàgbàsókè orílẹ̀-èdè. Látàrí èyí, ìdílé, ìjọba àti àwọn ẹgbẹ́ ẹ̀sìn ní ipa láti kó nípa ìmójútó ìdàgbàsókè àwọn ọ̀dọ́. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn síwájú sí i látẹnu. Kì í ṣe ìròyìn mọ́ pé àwọn ọ̀dọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwọ́de ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè yìí. Ohun tí ó kàn wá ní ìgbésẹ̀ láti gbé tí irú rẹ̀ ò fi ní wáyé mọ́. Bí ó tilẹ̀ jẹ́ pé ìwọ́de náà kò gara nílùú Abẹ́òkúta, olú ìlú ìpínlẹ̀ Ògùn. Àwọn tí ọ̀rọ̀ kàn gbàgbọ́ pé àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan ni wọn kò ní nǹkan kan tí wọ́n ń ṣe, tí wọ́n sì wòye pé ó yẹ kí wọ́n ní ohun tí wọ́n ń ṣe tí yóò mú èso rere wá. Láti dẹ́kun àwọn àìṣedéédé àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè yìí, àwọn àgbà ìlú sọ pé àwọn òṣèlú ni wọ́n ní ipa tí ó tóbi jùlọ láti kó nínú ìdámọ̀ràn àti àmójútó àwọn ọ̀dọ́. Bákan náà ni wọ́n dá àwọn ẹbí àti àwùjọ lẹ́bi fún ìforígbárí àwọn ọ̀dọ́. Àwọn aṣáájú ẹ̀sìn ni wọ́n sọ pé ó yẹ kí wọ́n ṣètò àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó tọ́ fún àwọn ọmọ láti mọ ọ̀nà tó tọ́ tí wọn yóò máa rìn. Àwọn olórí ẹ̀sìn àti àwọn tí ọ̀rọ̀ kàn ni wọ́n dábàá pé kí àwọn ọ̀dọ́ kí wọ́n máa mú ìjíròrò lò dípò ìwọ́de ìfẹ̀hónúhàn tí ó máa ń fa rògbòdìyàn láàrin ìlú. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà Tajudeen Abbas ti sọ̀rọ̀ nípa ìfọwọ́sowọ́pọ̀ ilé ìgbìmọ̀ láti ró àwọn ọ̀dọ́ orílẹ̀‐èdè ní agbára bí wọ́n ṣe ń sàmì sí àyájọ́ ọjọ́ àwọn ọ̀dọ́ lágbàáyé. Abẹnugan Abbas nígbà tí ó ń kí àwọn ọ̀dọ́ kú oríire pé ìgbìmọ̀ kẹwàá ilé lábẹ́ ìṣàkóso rẹ̀ ti ṣe òfin tó wà fún àwọn ọ̀dọ́ àti láti fún wọn ní àmójútó tó péye. Abẹnugan náà wá rọ àwọn ọ̀dọ́ láti máa yọ ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́kàn wọn kí wọ́n sì máa pa òfin ilẹ̀ yìí mọ́ kí wọ́n sì tún máa gbèrò ìdàgbàsókè dáadáa fún ọrọ̀ ajé ti orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí tí a fi nílò ètò ìlànà ìbáraẹnisọ̀rọ̀ láti dènà àìgbọ́ ara ẹni yé àti ìmójútó rẹ̀ ni ó tún di ohun tí ó jẹyọ fún ìjíròrò lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria. Àwọn ògbóǹtarìgì tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa ìbáraẹnisọ̀rọ̀ tẹnumọ́ pé ìfọ̀rọ̀wérò, òtítọ́, ìgbẹ́kẹ̀lé àti dáadáa máa ń kó ipa pàtàkì láti pẹ̀tù sí aáwọ̀. Akọ̀ròyìn wa Lydia Samson lóníròyìn tó bá wà níbẹ̀ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn-ún. Aṣòfin Solomon Ọlámilékan Adéọlá Yáyì tó ń ṣojú fún agbègbè ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn àti alága ìgbìmọ̀ aṣòfin lórí ìfọwọ́sowọ́pọ̀ tí fi ìmọrírì àtọkànwá rẹ̀ hàn sí àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn aṣojú ìpínlẹ̀ àti àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n kí i kú ayẹyẹ ọjọ́ìbí ọdún márùndínlọ́gọ́ta tí ó ṣe lókè èèpẹ̀. Nínú ọ̀rọ̀ aṣòfin náà tó tún jẹ́ àrẹ̀mọ ti ilẹ̀ Yewa lápapọ̀, ìyẹn aṣòfin Solomon Ọlámilékan Adéọlá Yáyì ló ti fẹ̀mí ìmoore rẹ̀ hàn tó sì ní inú òun dùn lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ìkóríyá ni òun fi ṣọpẹ́ fún Ọlọ́run, pàápàá jùlọ ààrẹ orílẹ̀-èdè Bọ́lá Tinubu, igbákejì ààrẹ Kashim Shettima, ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin Godwin Akpabio àti abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas fún ti ìdúró àti ti ìgbárùkù tí wọ́n ṣe fún òun nípa ti ọjọ́ ìbí ọdún márùndínlọ́gọ́ta èyí tó pé lókè èèpẹ̀. Aṣòfin yìí yóò tún ṣaláì dúpẹ́ lọ́wọ́ àwọn aṣòfin tó kù, àwọn ọmọ ẹgbẹ́ ní ilé ìgbìmọ̀, àwọn gómìnà ìpínlẹ̀, àwọn alákòóso, àwọn adarí ìgbìmọ̀ káàkiri, àwọn lọ́gàlọ́gà iléeṣẹ́ ńláńlá, àwọn orí adé, àwọn ẹkùnjẹkùn pẹ̀lú àwọn onínúure tó jẹ́ olólùfẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n kí i fún tọjọ́ ìbí.
aṣòfin Solomon Ọlámilẹ́kan Adéọláyáyí ò ṣaláì fi kún un pé ìgbárùkù ti àti ìwà dáadáa tí àwọn orílẹ̀-èdè Nàìjíríà fi hàn fún òun nígbà ọjọ́ ìbí òun jẹ́ nǹkan ayọ̀ tó kún inú ọkàn òun dẹ́dẹ́, lẹ́yìn tó sì fi kún un pẹ̀lú ìlérí láti túbọ̀ máa ṣe iṣẹ́ òun fún aráàlú tọkàntọkàn pẹ̀lú pàápàá fún àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn. ọlọ́jọ́ ìbí náà wá gbà ládùúrà wípé kí Ọlọ́run Lédùmarè ó ró ìlàkàkà àti ìgbìyànjú tó lórí tẹlẹ́mù ilẹ̀ yìí, kí àdúrà wa ó gbà kí àgbéga àti ìdàgbàsókè ó lè túbọ̀ bá orílẹ̀-èdè yìí fún ìgbáyégbádùn àwọn èèyàn ilẹ̀ yìí. Kò ní jù báyìí lọ fún ti ìròyìn wa fún tọjọ́ tòní. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ijebu ode àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.